Hello. Hello. Yes, sir. Ẹ pa rédíò yín mà ẹ káàárọ̀ mà. Yes, sir. Mo ti kúrò ńbẹ̀. Yes ma. After time, yes. Ẹ lè kọ́ tẹ̀ ń gbọ́ mà ẹ pa rédíò kẹ́yìn kúrò ńbẹ̀ ni mà. Okay, Ó yá mo ti kúrò. Mm. So, single mother ni mí tẹ́lẹ̀. So, mo ti wá rí màálù. Bébì mi, ọmọ kan ní nígbà yẹn. So, mo wá mú sọ́dọ̀, ọ̀dọ̀ mi ló ń gbé. So, ìgbà tó wá wà ní 4 years, ó mọ́ ń lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ládé láti lọ ṣe holiday. Ó wá wà ní 4 years, ó wá lọ síbẹ̀ fún holiday. So, ọmọ yẹn ò wá wálé, wọ́n ní ó ń sọ fún. Ẹ̀rọ kò rí ọwọ́ ẹ̀, ó ráwọn ọmọ ìkiri, ó sá ní pé kí n fi sílẹ̀ kí wọ́n máa wò. Àtìgbà yẹn ní ìtètè máa rí o. Àtìgbà yẹn mo wá máa ń lọ síbẹ̀. Ẹ̀yìn ìgbà yẹn mo wá máa rí lẹ́yìn ìgbà tó mọ yẹn pé 6 years. Ìgbà tó mọ yẹn wà lọ́dọ̀ wọn, ó lọ 2 years. Ẹ̀yìn ìgbà yẹn mo èsì wa rí màá rí. Ọmọ yẹn ó mú wá sọ́dọ̀ mi o. Èmi náà máa ń lọ síbẹ̀. Tó bá ti wá jẹ́ holiday third time, ọmọ yẹn máa ń wá tó bá lo holiday yẹn tán. Wọ́n wá sọ fún mi pé tó bá ti dódò àwọn fún holiday tó máa ń sick. Ní pé kò kí mu mi kànga. Wọ́n á ní mo mọ̀ kí ìmú èmi gan máa ń ra pé wọ̀tá nítorí ẹ̀. Tó ẹni ìgbà tó wá káìsì wa, káìsì ẹni tí mo padà fẹ́ ni kò wá jìnà sọ́dọ̀ wọn. Tó mo wá fẹ́ kọ́mọ yẹn wá sọ́dọ̀ mi mọ́. Láti ẹ̀rọ wá, ìgbàkan délé wọ́n complain pé ó dúdú, pé kò para ni. Wọ́n tún complain pé ó tó sick again. Inú kan wá ní kí wá máa wò ó ní kí mo wà máa mú un mọ́. Ó ti mọ̀ jẹ́ pé wá mọ́ sẹ́mi wá máa wò ó ní. Tó yẹ yín, ẹni tí mo fẹ́ mi mọ̀ pé àgbẹ̀yìn ọmọ ọkùnrin ò ní ọ̀dọ̀ sáǹdì pé kò sọ́dọ̀ dádì ẹ̀ ló wà, ọ̀dọ̀ tí mo dádì ẹ̀ ló wà. Ibì kan náà tẹ̀kọ́ ni wọ́n ń gbé. Wọ́n mú wípé lẹ́yìn ọ̀dọ̀ ẹni tí mo fẹ́ yẹn, wọ́n ò ṣe gbára mọ bí kọ́mọ yẹn wá sọ́dọ̀ wa ni mo fẹ́. Kọ́kàn wọn balẹ̀ pé ìyàwó àwọn wà nínú ilé. Àwọn yẹn náà dẹ̀ nìyí, wọn fẹ́ fi ọmọ sílẹ̀. Mo wá lọ síbẹ̀ ní láti pé ọmọ yìí òun ti wà nínú ọdún o, ó wá sọ́dọ̀ mi. Wọ́n wá ní pé kí wọ́n máa wo nǹkan kan pé àwọn òfin kan máa jáde káàkiri dẹ̀. Wọ́n tó bá wá tẹ́nìkan máa ti sick nínú wọn, gbogbo àwọn yòókù ló máa sick. Wọ́n ṣàṣọ bá yẹn, ní ìdẹ̀fẹ̀ dá wọn jà tó lọ́mọ yẹn ti pé 12 years. Ó ti lo 8 years lọ́dọ̀ wọn. Ó mú dàbí àfibisó lórí. Ìjọ yẹn inú bí mi bọ̀ mo ká mo mú mọ́ra. Ní ìwà mọ̀kẹ́ tí mo fẹ́ ṣe, ó rí fèsì mi bákan. Ẹ ṣé. Ẹ lọ́mọ yẹn ti wà late 12 báyìí. Ṣóbìnrin ni àbọ́kùnrin? Obìnrin ni. Wọ́n fún yín láyè kí wọ́n máa wo ọmọ yẹn. Wọ́n fún mi láàyè. Kódà jọ tí wọ́n fẹ́ sẹ̀kú lọ káìsì mí ní ilé ìmí. Wọ́n wá ní kí n wá kí àwọn ọmọ wa lọ. Ìjọ yẹn wọ́n wá ní mo ti ń lọ. Wọ́n wá ní kí mi ní sùn ní. Wọ́n wá ní mi ìdàgbére nílé máa ṣe sùn. Níwà ìké ìṣẹ̀bẹ̀ lọkọ̀ mi ń gbé o, bọ̀ kò pọ̀ bá ṣe sùn. Kò dẹ̀ jìnnà síra wọn síbi táwa náà ń gbé. Bẹ́ẹ̀ bá ti sùn bẹ́ẹ̀ yẹn ọ̀dọ̀ ọkọ yín láàárọ̀ ọjọ́ kejì kò yẹ kó jẹ́ kẹ́ ẹ wọlé. Ẹ ti jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ yẹn. Lè wọlé irú yẹn náà. Ẹ bá ti lè sùn bẹ́ẹ̀ ọjọ́ kejì ó padà bẹ́ẹ̀ náà ni. Fẹ́ padà sọ́dọ̀ ilé ọkọ àárọ̀ rẹ̀ ni. Àjẹpàrọ̀ bẹ́ẹ̀ ń sọ ẹ padà nu. Mọ̀ tó ṣẹlẹ̀ mà arábìnrin. Ọmọ ẹ ti lọ ọdún 8 ń bẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni sọ. Ayé ò ní bọmọ jẹ́ mọ yín lọ́wọ́ ẹ ṣàmì. Àmì o, àmì náà yà lọ sàmì. Wọ́n dẹ̀ ní fọmọ dà yín láàmú. Àmì kan. Ẹ rí pọ́mọ yẹn ń sè wọ́n ti rán iṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni o. Ó ti bá wọn fọṣọ àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni ó ti bá wọn tajà. Àbí bẹ́ẹ̀ kó ti bá wọn tajà àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ ni o ní ṣọ́ọ̀bù báwo ni gbìyànjú pé dọ́là pọ̀. Kí ló dé? Ẹ rí pọ́mọ yẹn ti blow lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ó ti blow ládùúgbò àbí bẹ́ẹ̀ kọ́ mà? Káàkiri ọmọ yẹn bá ń fi ayé ni wọn lára tí ìbá ṣọmọ alálùbáríkà ṣẹ́kun ó ti taari èsì yín mà. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n fi bí pa? Àárá o. Wọ́n tọ́jú ẹ̀ dáadáa. Kódà jẹ́ tí mo lọ gan mo sọ fún wọn mo ní aṣọ tó sínú kírìmù padà ní ó ti tó bó ti funfun mo sọ ń jọ yẹn. Wọ́n á ní pé tó ti sọ́nù kí ìpìlẹ̀ jẹ́ kí bọ́jú ẹ̀ rí dáyọ̀. Ẹ ṣe ẹ wá máa lọ ọbẹ̀ wọn gbọmọ lọ́wọ́ yín ẹ lọ mọ wo ọmọ yín ẹ̀yin náà mọ ra nǹkan lọ síbẹ̀. Tẹ bá dẹ̀ ti ra nǹkan fọ́mọ yín ẹ máa ra nǹkan fún ẹ̀gbọ́n ọkọ yín yẹn náà ti ń bá yín tọ́jú ọmọ yín ṣé ẹ̀ ń gbọ́ arábìnrin? Ọmọ yín ti mọ̀ yín níyàá ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ayé ní kọ́ni bá a ṣe gbé lóòótọ́ yẹ kán jẹ́ kó mọ wá sọ́dọ̀ yín kó fara rò yín ṣùgbọ́n lọ́kọ̀ ọ̀gbàǹgbà míì ilẹ̀ Yorùbá la wà ayé wà nú ayé ẹnìkan mọ̀ kò bẹ́ẹ̀ nìkan wọ́n ti ń bá yín tọ́jú ọmọ yín ẹ máa lọ bẹ̀ ẹ máa ra nǹkan fún ọmọ yín nígbò báyà ń sìn náà ń sìn ọmọ yín á wọ bí 18 òun náà máa lo bí fóònù àbí bẹ́ẹ̀ kọ́ mà ẹ lè máa fi ra fídíò kọ ẹ ṣe gbogbo ẹ lọ wò ní skul ọmọ yín fẹ́ wọ fásitì sìn ó fẹ́ wọ poli sìn ṣé ń gbọ́ mi mà. mo ń gbọ́ yín sọ o. ẹ má du ọmọ mọ́ wọn lọ́wọ́ nígbà tó ti fún yín láǹfààní ká máa wò yẹn ẹ jọ jèrè ẹ̀ náà ni kì í ṣe ẹ̀yin nìkan lẹ́bi wọ́n bẹ̀ yẹn
ó ti ní ìyá méjì ó ti ní bàbá méjì bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ mi ti yé yín báàrin yẹn ṣe ó yé jẹ́ mi nìyẹn sà. ẹ dẹ̀ mọ́ fi fi sú olóore wọn Mo ti gbọ́ sà. ẹ rí i pé wọn lu ọmọ yín nílò ẹrú àbọ̀ ló ń lo ẹrú mà Irọ́ rárá sà ò rárá. ẹ jọ jèrè ẹ náà ni mà Àmì tó bá wọ náà yunifásitì ń sọ polytechnic ń sìn náà àwọn èèyàn búrẹ́dì ẹ lọ wò ní skul ẹ pera yẹn ṣe gbogbo ẹ ẹ̀yin náà lẹ máa jókòó níjọ nǹkan ẹ̀yẹ ẹ̀ pẹ̀lú agbára ọlọ́run àmì náà ẹ̀yin náà lẹ máa jókòó wọn ní fi yín ṣẹlòmíì ẹ kàn dúpẹ́ lọ́wọ́ àwọn yẹn ni pé ẹ ṣe bá mi kú tọ́jú ọmọ mi o sọ̀rọ̀ mi ti yé yín mà ó yé ṣe mi jẹ́ sà, ó yé nìyẹn mi o sà. ẹ ṣé o Gbọ́ yes ẹ ṣé sà. Ẹ ṣé.